Egbeji dé ìdùnnú ṣubú láyọ̀ ìwọ táyé ń pọ́n lójú májọ̀sẹ̀ mọ́lẹ̀ mọ́ ọ̀nà àbáyọ rẹ̀ ti wà lọ́dọ̀ Alhaji Suleiman Egbeji Elédùà àṣetìẹ́. Iná ti di ọlọ́jà pẹ̀kọ́rọ̀ kánú oko òjò kàtàkàtà wọ̀ ló ti bá wọn rẹ́yìn ọ̀gbẹ́lẹ̀. Alhaji Suleiman Egbeji gbogbo olè Ògbómọ̀ṣọ́ ojúlówó oníṣègùn ìbílẹ̀ dé ti bélégbodò tẹ́ múyẹ́múyẹ́ agẹ̀sìnjáwé ọ̀dọ́sọ̀ọ̀gùn olóògùn kàǹkàtì kanakana orí ẹ̀ ń fòrà kírakín àgbègbè bẹ́ẹ̀ ń fòrà gàjìgì oníṣègùn ìbílẹ̀ ju oníṣègùn ìbílẹ̀ lọ ìwọ tíṣẹ̀ rí ò lọ déédé ìwọ tá ìsàn kan dà láàmú nù àgọ́ ara ìwọ tó ń fọwọ́ sùn nù gírí gbígbẹ ìwọ tó ń ní ìjákulẹ̀ ìwọ tó fẹ́ lọ ló òyìnbó tó rọ́nà lọ ìwọ tó rí lẹ́kọ́ ìwọ tó rí nǹkan rẹsẹ̀ rí kàn sí Alhaji Suleiman Egbeji gbogbo olè Ògbómọ̀ṣọ́. afàkókò yìí ṣàdúrà gbogbo àwọn tí ò gbádùn Ọlọ́run fún wọn lálàáfíà gbogbo àwọn tí nǹkan ò ṣe àálọ́ òní fàmódì rọ́pò fún wọn ẹlòmíì nǹkan ń ṣe kì í sáàárẹ̀ ara àìlówó lọ́wọ́ ni Ọlọ́run Olódùmarè yóò bu òróró tura sójú ọgbẹ́ rẹ̀ torí àìlówó lọ́nà àìsàn ni Ọlọ́run níjà ṣàìsàn àìní àdúrà wa yóò gbà orúkọ tèmi ni ọmọ yín Alhaji Dr. Suleiman Lawal Egbeji fún gbogbo ilẹ̀ Ògbómọ̀ṣọ́ ẹ̀yin èèyàn mi ká má ṣe àtótónu púpọ̀ kí la fẹ́ bára wa sọ lónìí ẹja kọ kíra wa náà ní kíkí ọlá àti ọlà wípé àlàáfíà Ọlọ́run kó máa bá gbogbo wa gbé o àtọkùnrin àtobìnrin àtọmọdé àtàgbàlagbà àti kìrìsìtẹ́nì àti mùsùlùmí pé salamulahu alaykum wa rahmatulahi wa barakatuhu wa salatu wa salam ala asrafil mursalin muhammadu rasulillah sallallahu ta'ala alayhi wa sallam atọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún òjíṣẹ́ ńlá muhammadu sallallahu alayhi wa sallam kí Ọlọ́run àti ọlá Ọlọ́run àti ìgẹ̀ rẹ̀ kó máa bá àwa tọrọ àwa wọ láàrin muhammad náà gbogbo ń tá a bá sọ fún yín Olódùmarè ó fàṣẹ sí o torí la haula wàlá quwwata illa billah àlewìlà sí kò ságbára kan fún ẹ̀dá alààyè kan tàbí ẹni tó ti dòkú kan kò sì sí ọgbẹ́ kan tàbí ète kan fún ẹnìkan àyàfi tọ́lọ́run bá lọ́wọ́ sí bóyá ipá tàbí agbára kò sí fẹ́ni kankan o àyàfi pẹ̀lú Ọlọ́run ọba tó ní ọgbọ́n tá a dá òní hawala haola ọgbọ́n anú bí egbògi ìkásàdúà òní àwọn àwùjọ ọgbọ́n nínú máa ń pè ní haola alakawala haola ẹ̀gbádùn mi dáadáa wàkúwà ní agbára tàbí ipá tíyẹn lè sàpé jẹ́mi ló pera ká jẹ́ ń gbìyànjú méjèèjì ká papọ̀ mọ́ra wọn àfi tí Ọlọ́run bá kún lọ́wọ́ Bíbélì náà sọ fún wa tí wọ́n bá ṣe pé Olúwa bá kọ́ ilé náà. àwọn tó ń kọ́ wọn sí lásán ni. ṣe ti rí báwọn kọ́lọ́ Olódùmarè má jẹ́ ká ṣe lásán. báwo á gbàgbé pé kò dúró ń bẹ̀ òun ló dẹ́gbà gùdá tí wọ́n ń pè lẹ́gẹ̀ẹ́ pé ká máa jẹ ó sì dá ewé ẹ̀gẹ́ àwọn èèyàn fi ń ṣe ọbẹ̀ jẹ ó dì lẹ́gùsí ewé ẹ̀gẹ́ òun béèyàn máa ti ń jẹ kò ní àrùn ojú rárá ewé ẹ̀gẹ́ lásán bẹ́ẹ̀ ni ẹjẹ́ àgbàbí ìwúlò Ọlọ́run wọlé lára gbogbo wa ìyanu rẹ̀ ni ìwúlò Ọlọ́run lára gbogbo wa àtewé àtegbò nítorí kò yí àwọn èèyàn wa bẹ́ẹ̀ bá gbogbo tá a gbé sí ìdẹ̀ ní ìsìtẹ́lẹ̀ mi bá rí kékeré ìgbé funfun Baba Egbeji wọ́n bá sọ funfun wékeré kan ètí jẹ́ àánú Ọlọ́run lára wa tọ́lọ́ ń sinú táwọn afẹ́yàjọ sí ẹranko àwa èèyàn yàtọ̀ sí dábàá Ọlọ́run fún àwọn bàbá wa lọ́gbọ́n bá ṣe gbáyé ìgbádùn ìrọ̀rùn ọ̀dà ewé ẹ̀gẹ́ kàsáfà ewé ẹ̀ ọmọnú ẹ̀ ewé òun tí ẹ bá já ewé òun tẹ́ ẹ kàn sí lọ́bẹ̀ ẹ̀gúsí tẹ́ ẹ fi mọ́gí sí tẹ́ ẹ fi rú sí tẹ́ ẹ bá ń kó jẹ níjọ́ kẹrin ẹ rí i pé ojú yín ọmọ rí náà sí. ojú ọmọ mọ́lẹ̀ kedere. ohun tí ń fa kátàràtì tàbí glaucoma tàbí iṣan ògbé ẹ̀jẹ̀ wọnú ojúmọ́ dáadáa yóò mọ̀ débẹ̀ ojú ó sì mọ̀ rí náà àbá wa tí wọ́n ti darúgbó ń jọ ní wọ́n mọ̀ sí ọbẹ̀ tí wọ́n ti fọ́n lọ́sọ̀ọ̀sẹ̀ nu ojú wọn sì mọ̀ rí náà dáadáa wọn èlógo ẹ wá wo àfi Ọlọ́run Ọlọ́run gbà wọlé sí ọmọ Yorùbá lára bàbá la wa nígbà yí àtijọ́ ńgbà yí bàbá wa nígbà wáṣẹ̀ sẹ́ẹ̀rí ewé gbàgùdà ewé ẹ̀gẹ́ bẹ́ẹ̀ni mòdòmódò rẹ̀ ewé ẹ̀gẹ́ òun nìkan tẹ́ ẹ bá jáde tó ti gbó rẹ̀ tẹ́ ẹ sá lóòrùn tó bá wá gbẹ tẹ́ ẹ bá wá lọ tó kúnná tẹ́ ẹ máa ń da síbí kan sọ́wọ́ láàárọ̀ lójoojúmọ́ tí ó fi fa yé lẹ̀ kò bá jẹ́ pé ìtọ̀ ṣúgà ló pa bàbá rẹ̀ ìtọ̀ ṣúgà ló pa ìyá rẹ̀ kò ní mú wọ́n tó fi fa yé lẹ̀. ewé ẹ̀gẹ́ tó ti gbó yẹn bẹ́ẹ̀ni kéèyàn wá fi síbì kan kó fi gbẹ bẹ́ẹ̀ni kéèyàn wá máa bù sọ́wọ́ kéèyàn máa la. àwọn yìí yàtọ̀ sí kéèyàn lọ gbọ́dọ̀ bọ́sẹ̀ ayù èèyàn lọ mú kíní àwọn ilẹ̀ haúsá lè yín wọn bàbá wa lọ́n dá nǹkan kan fáwa náà lẹ̀ Yorùbá tó wúlò káṣí kí ló bá ṣe mọ́ mú gálíìkì kíní o àṣà ìbò lè yùn kì í ṣàṣà Yorùbá nígbà yà bàbá wọn gbà yà àtijọ́ ní táwọn náà fi tọ́jú ara wọn nìyẹn ewé ẹ̀gẹ́ ìwọ́n tó bá ti wá rí pé ìtọ̀ ṣúgà ń bẹ lára rẹ̀ kàn máa dà sẹ́nu warm water ni wọ́n máa lò láàárọ̀ lọ́sàn-án lálẹ́ yóò jí pancreas padà kíní kan bẹ àmọ́ ni
so ti yé tí a bá ti lè ní pọ́ bá ti ní ìyọnu èyàn ò ní ohun ejò tí wọ́n máa control ṣúgà mọ́ tí wọ́n máa control iyọ̀ ṣúgà lókè lọ́lẹ̀ àmọ́ tó máa ti ń lò wọ́n rí pọ́ bẹ̀rẹ̀ sí lálàáfíà tó ń dẹ́bọ̀ ọ̀bọ̀ torí pé onítọ̀ ṣúgà àwọ̀ padà ẹran ara ó jí padà tẹ́pẹ̀ ní skin ó sì bẹ̀rẹ̀ sí gbígbé ayé àlàáfíà ẹ rí i pé Ọlọ́run fẹ́ràn wa púpọ̀ ṣúgà táwọn sọ yìí náà téèyàn nítọ̀ ṣúgà ọlẹ́jẹ̀rú ṣébí nípasẹ̀ oúnjẹ náà ni ìwọ tó o bá ti mọ tó kíyèsí bá bàbá wa ṣe kíyèsí ara lọ́yẹ́ ìgbà yìí àbàbà wa tí wọ́n ń jẹ oúnjẹ rọrùn tí àbàtì fífi ayé lè yẹn ló jẹ lálẹ́ tẹ́ sí dẹ lọ ó sì lé 130 ẹ béèrè wò dáadáa l'Ógbómọ̀ṣọ́ àṣà èbó ẹ má jẹun lálẹ́ kí ni yẹn bá máa wújù lórí digestion àṣà èbó ní gbogbo èyí ń ní aláwọ̀ dúdú làwà sẹ́rí tí ọmọ bá ti ya ìṣesí bàbá rẹ̀ lẹ̀ yóò ní ṣòro kọ́lọ̀ mọ̀jẹ̀ ká ní ṣòro tó rà gbọ́dọ̀ fẹ́ ní òdì sọ̀rọ̀ sáwọn ọmọ Oòduà mọ̀jà sọ òdì síra wa gbọ́dọ̀ wá sọ pé bàbá wa inú rẹ̀ rùn táwọn fi lọ rẹ fira owó òyìnbó Germany àfira owó òyìnbó Amẹ́ríkà àwa yìí ṣe òyìnbó àṣà àti sàràbà wa yàtọ̀ nílẹ̀ Yorùbá níta àbá wa ń jẹ ní tí wọ́n ń lò ní tí wọ́n fi ń gbáyé wọn ó yàtọ̀ sí tòyìnbó ẹ rí mo ti sọ ọ̀rọ̀ tá a fẹ́ sọ yìí àti ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ rárá mo kàn sọ àwọn òwúlò yìí náà kó lè wúlò fún gbogbo èmi àtẹ̀yìn níta fẹ́ sọ̀rọ̀ lórí agbala méjì ló pín sí nígbà yá àtijọ́ nígbà yá bàbá wa nígbà wáṣẹ̀ àkọ́kọ́ tá àkọ́kọ́ sọ báwo la ṣe lè gbégbé ayé rọrùn láì jẹ́ pàṣẹṣẹ máa lọ para wa a máa gé apá a máa gé orí a máa lọ pa olólùfẹ́ ọ̀rọ̀ máa pa olólùfẹ́ rẹ̀ nínú igbó yóò máa kún bí ẹran yóò kó nu pólíbàgì tá à ń rí kò ní sí pé ẹ lọ pa ọmọge sínú igbó ẹ fá ọmú rẹ̀ nítorí kíni ká lè ba àràjẹ jẹun ayé ò lè tó bá wọn bí ọ nìkan tí mo bá sọ̀rọ̀ njó ni mo ní àwọn bàbá tó bí èmi mo fi Ọlọ́run tí mo ń ké pé tí ó máa jíyìn gbogbo ohun tọ́lọ̀ ṣe fún mi mo fi búra fún yín olúgbòhùn bàbá tèmi tó bá fi sọ̀rọ̀ lónìí tí ó ṣẹ lóòdọ̀ kò sí nǹkan èèyàn lára rẹ̀ olúgbòhùn bàbá tèmi tí mo jogún bàbá mi tó jẹ́ pé tí èèyàn bá fi sọ̀rọ̀ lónìí yóò ṣẹ lónìí ẹmbásì nírọ̀ ni kò wá déjàwó sẹ́gàdì mi bó ṣe túnú ṣe é dè kìí ṣe wípé àwọn bàbá wa tọ́lọ̀ ránṣẹ́ bí ó ló ń ṣe náà níbi Ìsá Jésù ṣẹ́ tọ́nà àní Muhammad ṣẹ́ sí gbogbo ayé wọn náà bàbá wa náà sí gbogbo ayé ara àwọn àrólé àwọn bàbá wa ní irú àwa kéékèèké tá a ṣẹ́kù yìí bẹ́ẹ̀ náà lọ́wọ́ àdéhùn tiyín náà lọ́wọ́ àdéhùn tèmi ẹ má jà fọwọ́ sí ju olè bàbá wa ni Ọlọ́run fún bàbá wa ní Oòduà lágbára púpọ̀ ó yí àwọn bàbá wa ti ń gbọ́ lé kì í ṣe pé ìta ń fi sọ ànábì Muhammad sallallahu ànábì ní ìsáàlù lè gé ná mínà sùkùrì ìṣàfihàn ọ̀rọ̀ tọ́lọ́run bá ṣe fún ọ tàbí tó ti fáwọn òbí rẹ ara pé òfin dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ni bánàbí Muhammad sallallahu ta'ala alayhi wa sallam yìí kí Ọlọ́run àti ọlá Ọlọ́run kọ́ máa bánàbí Muhammad kì í ṣe kí mo fi ń lérí oògùn olúgbòhùn tó jẹ́ tí ó rí bẹ́ẹ̀ yàtọ̀ sí lọ́mọ ìwà nǹkan tí àwọn àfáàpẹ́ ní àlùmárùmà nǹkan èèwọ̀ tí èèyàn gbọ́dọ̀ àkọ́ fún èèyàn ẹgbẹ́ èèyàn kó fi èèyàn ẹgbẹ́ ara rẹ̀ sóògùn ayé ló dàrú ẹran kì í jẹ ẹran jọ ẹran kì í jẹ ẹran ewúrẹ́ ilé kì í jẹ ẹran àwọn ẹran tí í jẹ ẹran ọ̀tọ̀ èèyàn tí í jẹ èèyàn ọ̀tọ̀ tọ́lọ̀ ń dá ní àwọn ẹ̀yà mi ọlọ́bẹ̀ẹ́dẹ gbogbo èdè o àwọn nìkan lọ́lọ́run yọ̀ǹda kan dẹ́tọ̀ láti jẹ èèyàn lẹ́ran ara wọn bọ́ ọ bá sì wo ra rẹ̀ ṣe bá jẹ ọ́ bọ́lọ̀ bá bí wọ́n léèrè kíta ni ó bí Ọlọ́run fún Ọlọ́run ló dá wọn àwọn màmá wa ni àwọn ní ń tọ́jú wa àwọn ní ń di òpó ayé yìí mú iṣẹ́ tọ́lọ́run rẹ̀ wọn ni wọ́n ń ṣe ìdúṣe Olódùmarè ni wọ́n àwọn ìyá mi ọ̀pàké àlàké ọlọ́bẹ̀ẹ́dẹ afa ìbánijà láì fọwọ́ kan ni mo gbèdì o tó tó fún Ọlọ́run tó tó fún ayé o bí ẹ bá ti wo ra rẹ̀ rẹ̀ tọ́ ọ̀bá wọn ẹ̀dọ́ rẹ̀ pọ̀ kó o lè ráyé ṣe nírọ̀rùn ara bí ìgbáyé gbárùn ti kọ́kọ́ bẹ̀rẹ̀ nu ẹni tí ọba rí tí wọ́n ń bá já tó bá sọ pé òun lọ kó oṣù ọkọ àjẹ́ Ẹlẹ́gbẹ̀jì parọ́ kan fún yín rọ́ ní pa fáwọn èèyàn ọba adéda tó dá wọn nìkan lọ́kọ wọn adé Muhammad sasala nígbà wọn bá ní Káàbà wọ́n sọ fọ́nà bí nìkan jà bọ́ ń bí o ọmọ mi náà à ń bọ̀ wá tọ́ òjíṣẹ́ Ọlọ́run làwọn náà ó ní jẹ́sẹ̀ ń Káàbà ní o lànà bí fífi bẹ́ẹ̀ lẹ̀ fún wọn fún gbàdé káwọn ló ṣe tí wọ́n gbà wọn lọ tó lànà bí tó bẹ̀rẹ̀ sí sàdúrà rẹ̀ ẹ odidi òjíṣẹ́ lámọ̀mọ̀ táwa nìwọ tọ́wọ́ sọ fún Fẹ́mi pé wọ́n lọ kó sọ ọkọ àjẹ́ ìwọ lọ kó sọ ọkọ àjẹ́ kò rọrùn o ò lè jọ́kó sọ ò lè jọ́kọ àjẹ́ tó ní nǹkan ni wípé ẹ̀yin èèyàn mi ọ̀rọ̀ tí mò ń sọ lọ tí mò ń sọ bọ̀ lórí ìrìn àjò ìgbáyé gbádùn wa ẹ gbọ́ mi yé àṣà Yorùbá ni kásàwúre tí ò wú ire wá fún yàn tí ò ní lè ba ire tọ́lọ́ kọ́ mọ́ ọjọ́ inú àyànmọ́ rẹ̀ èèyàn máa ń ba àyànmọ́ èèyàn jẹ́ o àwúre tẹ́ bá ṣàwúre ní sẹ́ni ó ti ṣẹ́ bọ́ rárá o ọ̀bọ Ọlọ́run wo lorogún Ọlọ́run fúnra ẹ̀ lọ́yọ̀ǹda
ẹ pè mí nílànà tó bá mọ̀ tí mo agbẹ́bí mo kọ sí ọ máa sì dá ọ lóhùn má bàtà ọmọ nìkejì jẹ́ ni má ronú pé ìyá Yorùbá kì í ronú lódì àwọn bàbá wọn ìdíjà ara wọn ọmọ kékeré kan Ọlọ́run kẹ́ ọmọ ronú bí ó ṣe jábọ́ ìwọ náà ti ń sẹ́lọ̀ ọ̀hún tí ń bínú Ọlọ́run lára rẹ̀ bóun ló ṣe rìn tó o bá rí súnmọ́ ìwọ náà súnmọ́ wọn àgbà báyìí tí ẹni ó ṣe dá àtọmọ rẹ̀ súnmọ́ wọn wọ́n fi hàn ọ́ ibẹ̀ làwúre ti bẹ̀rẹ̀ nítorí wú oore fún yàn oore tó ọkọ ládọ̀ Ọlọ́run nínú àyànmọ́ rẹ̀ tẹ́pẹ̀ ní destiny báwo ló ṣe rí lò tí ò ní jẹ́ pé nígbà tó bá wo 80 years làwọn ọmọ ẹlẹ́sẹ̀ máa ra mọ́tò tó òde máa rí màmá àdúgbò mọ́ ẹgbẹ́ bàbá lọ kí wọ́n gbàtẹ́gùn lọ nígbà ọba ti wà táyànmọ́ rẹ̀ wà ní bíi 20 years kankan nígbà wọn àti wọn máa 30 years tó jẹ́ billionaire. bẹ́ẹ̀ni tó ní mọ́tò rẹpẹtẹ. tí wọn bá sì ti bírèkì rẹ́kọ̀dù family yìí èyí òsì kú ọ̀ràn yín nù. òsì ti kú ònú rẹ. bàbá mi náà sọ fún mi ó ní gbogbo ọ̀rọ̀ tó bá mọ̀ tí wọ́n fi jagun mólú tí òsì ó fi kú ọ̀nà ìrántí ẹ̀ àrùn lòsì náà Ọlọ́run mẹ́rin ta wá àrùn ní àìríná àìrílò àìríjẹ àìrímu ká mọ̀ lé oore ká mọ̀ pa àìsàn ni èyí ṣé olùgbà tí bàbá mú yàn àbí téèyàn bá ní hepatitis kankan ìnìkẹ́kọ̀ọ́ láàrùn àwọn fáírọ́ọ̀sì náà tí ò lè san kéèyàn ò níbà ọ yàtọ̀ kéèyàn ẹni tí ò lò lọ kò rówó ọmọ ní ìwé kí ni gbèdéke pé ọmọ ò ní yàyàkuyà tó náà kọ́ ni wípé bí ìbá ti kọ́kọ́ rọ àwọn ìyá mi bá já. bí ìbá ti rí àwọn ìyá bá já. bẹ́ẹ̀ ni kódà ẹni tí yẹ ẹ̀ bá rí bá já fún ọdún pásítọ̀ ilé ẹ̀ fi rí pé ṣọ́ọ̀ṣì rẹ̀ bí bá ti ń tú lọ́lọ́mọ bá tú bí bá ti ń tè lọ́lọ́mọ bá dé má fàfara wé ṣe ni ọwákùnrin ẹsẹ̀ rẹ lọ́nà tó gbà dáa. kì í ṣe pé bóyá mo ní kọ́ lọ rí wá sọ́ra rẹ di pásítọ̀ ni ọkọ̀ wá di Ẹgbẹ̀jì ológun pásítọ̀ ni ọkọ̀ wá di igbákejì mi Àrọ̀nì torí Ẹgbẹ̀jì tó ju Àrọ̀nì lọ́lẹ̀ Yorùbá Àrọ̀nì ológun igbákejì Ẹgbẹ̀jì ni àyàfi tó bá gbọ́ dá sọ́rọ̀ rẹ tó jẹ́ pé àṣírí láyé Ọlọ́run ẹnì kan rọ̀ lọ́hùn. àṣírí láyé tó sì máa fi tó nǹkan ṣe èyí ó tún máa gba ládàá gbogbo òun tó bá lo ìlànà ìbílẹ̀ láti fi gbé ẹ̀sìn Ọlọ́run ró iṣẹ́ Ọlọ́run tó o sì fi ń tún ayé ṣe tí ìṣe pé òfin bàtọ́ ọmọnìkejì yìí jẹ́ ó tún gba ládàá ó tún gba làádà torí làádà mẹ́sọ̀ọ̀sì pásítọ̀ tọ́lọ̀ bá ń gbọ́wọ́ rẹ̀ ṣiṣẹ́ yóò dé làádà yóò máa bò lọ́kọ̀ ṣeré ni wọ́n máa bò ń lé ṣeré ni ọgbà làádà nù tọ́wọ́ wá sí mímọ́ ṣe láìgbà tó wà ládàá tán yóò tún gba ládàá lọ́dọ̀ Ọlọ́run òun àtọ́lọ́run àárín wọn tó ní bàjẹ́ ẹni wọn lórí rẹ ti burú tó ẹlú ògùn Ọlọ́run ní orúkọ Jésù kórìí rẹ ọmọ di rere káyé rẹ ọmọ nítumọ̀ rere gbogbo ògo rẹ táyé ti dè mọ́lẹ̀ tí bí sì ṣe ń sọ̀n ọ̀rọ̀ jáde àṣẹ́tẹ̀lé tí ì ṣe pápá mẹ́nìkejì lẹ́kún kì í ṣe pé orí burúkú wọn tó dorí orí rẹ tó dorí orí burúkú tó dorí yóò padà dorí burúkú wákò lọ́dọ̀ rẹ̀ tó ṣe bímọ wàlẹ́ yóò tún padà rí lógo wọ̀ torí pé Ọlọ́run ń lò lọ́wọ́lọ́wọ́ fáwọn èèyàn torí bẹ́ẹ̀ la fi fẹ́ ṣàlàyé fáwọn èèyàn wa la sì fẹ́ ṣàlàyé Ọlọ́run bẹ́ẹ̀ ti gbéṣẹ́ rẹ̀ lárugẹ àmọ́ èèyàn ni ó ń lò Ọlọ́run ní sọ̀kalẹ̀ ìwọ tó pàtẹ ṣọ́ọ̀ṣì táwọn èèyàn ọ̀nà bẹ́ẹ̀ nígbà wọn ọ̀bá rògbò Ọlọ́run lára rẹ ṣé wọn ní padà síbi ẹ̀sìn ìbílẹ̀ ìwọ tó babaláwo ni bàbá rẹ babaláwo tí ò rí nǹkan jẹ sáwọn ọmọ rẹ ń lọ ṣọ́ọ̀ṣì. wọ́n lọ ṣọ́ọ̀ṣì o. àáfàá àti àbá rẹ sáfà kẹfà tẹsíwá káàkiri ẹ ní wọn jẹun alẹ́ àná wọn táwọn ṣọ́ọ̀ṣì kẹ bá pẹrẹsì ṣọ́ọ̀ṣì bọbọkọbọ evangelist kan lé láti rí l'Ógbómọ̀ṣọ́ ọba wá ṣe kúrúsèdì ọba tó wọ́n yẹ pé ọ̀rọ̀ tí wọ́n sọ ẹbí ìdòwò ọba tó wọ́n yẹ pé tẹ́ bá ti wá bí sọ́jì ìlàjà kó ráìsì. ní máa gbà chọ́ọ̀chì ó kú bàbá. kò sí táwọn yóò dùn sí mọ́sídìí láti mọ̀ pé ebi pa àwọn èèyàn sẹ́ẹ̀dì gbogbo ìta ń ṣe bàbá gba ládàá tó tá a gba àtúgbà làádà tá a bá ti fọ kàkà sí tá a fi oògùn rọlẹ̀ fáwọn èèyàn. Lawafin aba mixture. Lawafin ògbókangí egbòogi. Bẹ́ẹ̀ni o. Torofin ní iṣẹ́ Lawafin aba mixture lágọ̀ ara. Ó ń yọ ọ̀rọ̀ ara fọ̀dọ̀ tí ara mú kanga. Ìtọ̀ ṣúgà jẹ̀díjẹ̀dí paráàdì tó ń roni gorogo. Ìfúnpá gíga. Ibà typhoid. Ara ò jí pépé àbí òmókun dáadáa. Ọkùnrin tí ò lè ṣe ṣe akọni. Obìnrin tí ń kó oṣù ẹ̀ ń ṣe ségesège. Lawafin aba mixture ní kó lò. NAFDAC ìlú ló ń tẹ̀ gbà. Ilé-iṣẹ́ Sulawok Pharmaceutical Nigeria Limited. Ó wà number 1 Ewu Olóyè Street. Ìtasọ́ni Ṣàgámù ìpínlẹ̀ Ògùn ló ń produce ẹ̀. Tó tún package ẹ̀. Ó wà ní chemist àti pharmacy stores tẹ́ máwọn ilé ìtajà ńláńlá lágbègbè rẹ̀. Lawafin aba mixture. Kárùn tẹ́ egbògi tó ṣe gbẹ́kẹ̀lé ni ẹ gbà bẹ́ẹ̀. Lawafin aba mixture ní ẹ rà. Ó ṣe wà ní powder ìyẹ̀fun. Bẹ́ẹ̀ ló wà lólómi.